Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Fún gbogbo àwọn olólùfẹ́ Sunna TV Yorùbá nínú oṣù yìí a ó sọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ òdodo, ìmọ̀lọ́hun ọba lọ́kan àti jíjìnà sí gbogbo ohun tó bá jẹ́ ẹbọ àti tí ó mú wa pa nǹkan míì pọ̀ pẹ̀lú Ọlọ́run. Èyí làwọn kan tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ìkànnì amóhùnmáwòrán Sunna TV lóṣù yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbé ẹ̀rọ yìí kúrò ní Sunna TV láti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àkòrí tá a mú lóṣù yìí tá a pè ní ìnígbàgbọ́ òdodo, ìmọ̀lọ́hun ọba lọ́kan àti jíjìnà sí gbogbo ohun tó bá jẹ́ ẹbọ àti tí yóò mú wa pa nǹkan míì pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ẹ má bá wa bọ̀. منظومة التوحيد والإيمان يسهل حفظها على الصبيان إيماننا بستة أركان يبنى فكن بها على استيقان بالله والملائك الكتب الرسل واليوم الآخر وبالأقدار كل فالله رب مالك وخالق وأمير كونا وشرعا رازق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي كتب الإحسان على كل شيء وجعله سببا ووسيلة إلى سعادة الدارين. نحمده سبحانه وتعالى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وعظيمنا وقدوتنا محمدا عبده ورسوله الذي أدبه ربه وأحسن تأديبه وعلى آله وأصحابه المحسنين البررة والتابعين لهم بإحسان إلى يوم ينفع المحسنين إحسانهم. أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillahi. ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní mùmínì òdodo tí ó sì fi níranran àwọn nǹkan dáadáa tó fi kẹ́ wa tó jẹ́ pé tá a bá ní káàkà lé ní èjì mélòó la kà ń bẹ̀. adúpẹ́ fọ́ba yìí lérí oore tá ń rí tó ṣe é rí báyìí. adúpẹ́ fọ́ba yìí lérí àwọn oore tó ṣe fún wa tí ò ṣe é fojú rí. adúpẹ́ fọ́ba yìí lérí tá a mọ̀ pé oore ni tó ṣe fún wa àti tá a mọ̀ pé oore ni tá a dépò pa béèrè pé kó ṣe fún wa tó ṣe fún wa. alhamdulillah. adúpẹ́ fọ́ba yìí lérí gbogbo ntọ́jà burú tá a mọ̀ pé aburú ní bẹ́ẹ̀nbẹ́ táwa ń wá tí ó sì jẹ́ ọtọ́ sí wa. àlékún kẹ́ àlékún gẹ̀ ọlọ́njẹ́ ọmọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì tó ṣe pé tìkálárọ̀ Ọlọ́hun ńlọ́sàálẹ́sà ló ṣe léèyàn re ló ṣe lẹ́ni re. irú rẹ̀ wọ́n nínú àwọn ànábì Ọlọ́hun. ìkẹ́ yìí kó mọ́ dúró lérí ànábì nìkan Allahu akbar. kó dérí àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àmín. tó jẹ́ pé látara ànábì àwọn náà dẹni tí ń ṣe dáadáa tí wọ́n dẹni rí. ìkẹ́ yìí náà kó tàtà kò sí ọ̀dọ̀ gbogbo àwọn tó ṣe pé wọ́n kọ́ sí àwọn sàhábà wọ́n kọ́ sí ànábì Muhammad àwọn náà wá tara wọn dẹni rí lérí ilẹ̀. Allahu akbar. kọ́lọ̀nkọ́ kàwá náà kúnnú àwọn ẹni rí. àmín. Allahumma amin. àmín. àdúrà pàtàkì ni torí pé afáàmì Kọmọrùdín bàbá. oore ṣíṣe kéèyàn ọ̀yà ààrẹ lérí ilẹ̀ àánú Ọlọ́run ni ẹni ọba wù ní ṣe é fún. àwa náà bẹ Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ nínú àwọn ẹni tí ayé ọmọ pèlè èèyàn rẹ̀ tí ó sì dá níwájú Ọlọ́run tí ó jẹ́ èèyàn rẹ̀ ọlọ́mọsàkàwá náà kúnnú rẹ̀. àmín. àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá látàsìkò yìí àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa níbikíbi àyíká yìí tẹ̀ ń ti ń gbọ́ wa ọlọ́mọsàbà ṣe bẹ́ẹ̀ àmín. torí àmọ́ bẹ́ẹ̀ ni wọn á ní Ọlọ́run gbé bẹ́ẹ̀ ó kúkú gbọ́ ó sì ní bàbá ká máa pè náà ni òun dá wa lóhùn àwa náà bẹ́ẹ̀ ẹ̀rí yazununa bí khairan wà má bí yamin khairin so abẹ́ẹ̀ ni ọlọ́mọsàkàwá náà kún lè yan rí o àmín. ọlá amínà. àmín. atọrọ ọ̀pọ̀lọpọ̀ kẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ lérí ilẹ̀
àwọn tí wọ́n ṣe ẹnìkọ̀ọ̀kan wálé àwọn tí wọ́n kọ́ ẹnìkọ̀ọ̀kan wálé kọ́ tí wọ́n jẹ́ ní àná Ọlọ́run bá yọ́nú sí wọn àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ lónìí tí wọ́n ṣẹ́kù lérí ilẹ̀ Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn má jẹ́ wọn ó sì ṣe má jẹ́ wọn ó sì lẹ̀tẹ̀ má jẹ́ wọn ó sì ṣe má jẹ́ wọn ó sì sọ má jẹ́ wọn ó sì jẹ má jẹ́ wọn ó sì mú bàbá ti tọrọ fáwọn wọ̀nyí a ti mọ̀ pé dájúdájú àwa náà ti tọrọ fúnra wa nù ni àwọn ustaazu wa olùtukọ̀ ìkànnì yìí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn o bá gùn wọn lẹ́mí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà jí wọn láṣepẹ́ àtàwọn àfáà wa bẹ́ẹ̀ tí wọ́n ń gbé ohùn sáfẹ́fẹ́ lérí ìkànnì yìí Ọlọ́run bá ṣàlékún gbígbàdúrà fún wọn kó ṣàlékún mọ̀kọ́mọ̀ kó ṣàlékún kàrámà wọn kó ṣàlékún dáadáa wọn kọwákàwá náà kúnnú wọn ọlá amínà iléeṣẹ́ yìí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ bí ó bá bàjẹ́ gbogbo àwọn tọ́lọ́run fi ṣe onírànlọ́wọ́ ọbẹ̀ tí wọ́n ń ṣe atukọ̀ ọbẹ̀ Ọlọ́run dákun ìwọ lọ́ba àná ìwọ náà lọ́bọ̀ òní ìwọ náà lọ́mọ ọbẹ̀ láíláí Ọlọ́run má jẹ́ wọn ó tí má jẹ́ wọn ó tẹ́ o má jẹ́ ọ̀rọ̀ òun ó yíwọ́ o afẹ́ ṣe àríṣe mọ́ Ọlọ́run má ìsàdánwò fún wọn bákan náà la tọrọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa wò wá bá a ti tọrọ fúnra wa yìí Ọlọ́run má ṣàjẹ́ ó kárí àwa náà àsìkò náà ò sí mùsùlùkùn ni a máa wù wá ká máa ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí Ọlọ́run bá a ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan àfáà mi Kọ́mọrùdín bá a bá débi iṣẹ́ ṣiṣẹ́ là á ṣe é ń tà fẹ́ mẹ́nu bá láyàjọ tòní àṣà ìmọ̀ mẹ́nu bá bẹ̀ àmọ́ agbárin ìkànnì tó jẹ́ pé kọ́dà bó bá jẹ́ pé òun nìkan iná ní gbogbo ayé bá tẹnumọ́ tí wọ́n ń ṣe ń wá sí ọkọjá bẹ́ẹ̀ torí pé lil asafi shadid wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ó àfáà mi Kọ́mọrùdín ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n ọ̀gẹ̀dẹ̀ ń rà a rò pé ń dáa ni a mọ̀ pé ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀ nu bí wàásí ti pọ̀ tó láwùjọ wa lónìí ntọ́ba nínú jẹ́ ni pé aburú wa ń lékún sí i ni dáadáa wa ò lékún níyì tó sì jẹ́ pé láyé àná láyé gbà láyéláyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ni aburú wàásí ló sọ wọ́n dẹni ire lérí ilẹ̀ wàásí ló yí wọn padà ẹlòmíì àfà gbogbo ará àdúgbò lọ́mọ pálàgbà kò ní àmọ́ látara wáàsí ọgbọ́rọ̀ Ọlọ́run ọgbọ́rọ̀ ànábì Muhammad kálukú wọn ń ṣe mọ́ lára ẹ̀ pé lámọ̀yìn náà àmọ̀mọ̀ sí mọ̀ àbọ̀ nǹkan ni ó náà ní wọn ni Ọlọ́run ti kó sínú ayé rẹ̀ ṣàìtọ́nù ní kó sínú ayé tiwa lónìí Ọlọ́run abẹ́ ni a ti mọ̀ pé ọ̀tá wa ni àmọ́ Ọlọ́run dákun má jẹ́ ó lágbára lérí wa dákun sí àmì dáadáa torí pé àfà wàmọ́ ubàrí nafsi inna nafsa la ammaratun bisu illa man rahima rabbi ẹni Ọlọ́run bá ṣàánú ni káwa náà kúnnà àwọn tó ṣàánú dáadáa la tún fẹ́ ṣàlàyé lérí ẹ̀ lónìí wọ́n ní bálágbẹ̀dẹ bá lurin lójú kan náà ẹ mọ̀ pé ó ní ní tó fẹ́ mú jáde ń bẹ̀ o bàbá wò wò ń gbà mí pé kí náà tún sọ kí náà tún sọ ewu la bá tó mẹ́nu bà àwa rí i pé inú àwọn ibi tó kù sí tí àwùjọ yìí tó sì nídìí pé ká máa pààrà rẹ̀ ká máa tún sọ ká tún máa tún sọ ọ̀nà ni ìmọ̀ sí dáadáa lérí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni wọ́n ń rò pé àwa mùsùlùmí ẹni bú ni wá wọ́n wá rò pé ẹ̀sìn wa ni ọ̀dá ni wọ́n mọ̀ pé ntẹ́sìn wí ọ̀tọ̀ ní tí kálukú ń ṣe ìfẹ́ inú tí kálukú ń lò ọ̀tọ̀ ó yẹ ká máa wá fi yé gbogbo àwọn ọmọ wa gbogbo àwọn tí wọ́n mọ̀ láǹfààní àti máa gbọ́ wa àti máa wò wá pé ẹ̀sìn wa ń tó gbé lọ́wọ́ agbárin rẹ̀ òun ló gbé ní tí jẹ́ gbogbo eríran dáadáa jù láyé òun ló gbé lọ́wọ́ àfáà mi Kọ́mọrùdín ìmá ṣe dáadáa ìsìláàmù ọ̀yọ́ lẹ̀ o bal awwal khutwa nínú ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìsìláàmù làálẹ̀ òun náà ní dáadáa náà ní kí ni o òun náà ní ká máa ṣe dáadáa kí wá là ń pè ní ìṣe dáadáa yìí ọ̀nà mélòó ló pín sí àwọn ọláwo ní ń bẹ fún ọ̀nà wo lèyàn sì fi rí dáadáa ṣe àwọn ibi tá a fẹ́ yà lára ẹjọ́ tò nínú ọba tí kún yàn lọ́wọ́ Ọlọ́run mọ́sà kún wa lọ́wọ́ gbogbo ní tá a bá wí Ọlọ́run jẹ́ ó wúlò fáwa náà kó wúlò fẹ́yìn náà ọlá amínà afáàmì Kọ́mọrùdín sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Takun suratu Fusilati náà ni ó kọ́kọ́ lọ. Ọlọ́run ní wala tastawil hasanatu wala sayyi'a. Wala tastawil hasanatu wala sayyi'a. Idfa billati hiya ahsanu. فإذا
الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. Ọlọ́run wá ní wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hazzin wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hazzin azim. Ọlọ́run dákun kàwa náà kúnnú dhu hazzin azim. Àmín. Dhu hazzin azim. Inú àwọn tọ́lọ̀ ní wọ́n mọ̀ àwọn eléyìí tí wọ́n bá wà ní òròyìn dáadáa yìí wọ́n mọ̀ ní lọ́kì láyé o. wala tastawil hasanatu wala sayyi'a. Ẹ dákun kí ni ìtumọ̀ àyà yìí ń wí fún wa Fusilati àyà 30 Ọlọ́run ní alhasanatu ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ ṣe rere wa sayyi'a àti ìmọ̀ bá nǹkan jẹ́ ìmọ̀ hùwà bú lérí ilẹ̀. Ọlọ́run ní la tastawi bí sọ́mọ̀ ti jìnà sílẹ̀ wọ́n jìnà síra wọn. tastawil hasanatu wala sayyi'a. Ọlọ́run ní kò ṣe déédéé ara wọn kò ṣe fi wéra wọn wọ́n jìnà síra wọn púpọ̀ dáadáa àtàìdá. Ọlọ́run ní wọ́n yé ṣe nǹkan kan náà wọ́n jìnà síra wọn. wala tasawil hasanatu wala sayyi'atu idfa billati hiya ahsan. Allahu akbar. Ẹ wo Ọlọ́run tí ń bá wa sọ̀rọ̀. Ọlọ́run ní ńgbà tẹ́ ẹ ti mọ̀ pé méjèèjì ẹ ṣe nǹkan kan náà wọn ò sì jọra wọn wọ́n sì jìnà síra wọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì ń gbéwò gbélú kan náà. Ọlọ́run ní idfa billati hiya ahsan. idfa billati hiya ahsan. Àbá mi kọ́ mọ̀ dùn já tó Kùránì ń bẹ̀ wọ́n. Idfa ẹ̀rí bàbá fẹ́ san gbèsè àní mo dàfà tó mọ́bìlà kádà lè fúlàní kádà mo san iye báyìí fún ẹni báyìí. Ọlọ́run wá ní idfa bọ́ ọ bá fẹ́ fi ẹnìkan ṣàbùrú fún ọ ǹjọ́ ń gbọ́ mi yé ó hùwà ìdá fún ọ ó hùwà kí ni tó fẹ́ ṣe ǹjọ́ ń gbọ́ mi yé dáadáa ó hùwà pé mo ṣe ta ni ó mú mi ó sì ọ́ Ọlọ́run wá ní idfa billati hiya ahsan dáadáa ni kí wọ́n san fún. idfa billati hiya ahsan. ńgbà díẹ̀ dà mí lóògùn nù èmi náà wá fọ́ lẹ́yìn Ọlọ́run lóye ṣe mùsùlùmí gidi nù ni bá díẹ̀ bá dání lóògùn nù sallallahu alayhi wa sallam wo gbogbo àwọn tí wọ́n ṣe àgbákò fún ànábì ní tí wọ́n hàn lè mà ní. nígbà tó wà ànábì tẹ́ ikú dà tán tẹ́ni ìrẹ́ ànábì bóòlù ọ̀sẹ̀ gbẹ̀sà ànábì ni bu'istu rahmatan wala mu'abbu azaba. wọ́n àrán wa pé a wá gbẹ̀sán wọ́n ní a wá kẹ́yìn wọ́n ní a wá sọ lọ́jọ́jọ́ yìí ni. sáwọn náà wá kọ́ sí ànábì mọ́ lónìí. wala tasawil hasanatu wala sayyi'atu. bẹ́ẹ̀ lómi bá ń ròyìn ara rẹ̀ báyìí gbogbo tí jẹ́ àgbákò ayé ni àlọ́ béèrè mi wò èmi lọ ń fẹ́ràn sí wọ́n bá tiẹ̀ jẹ́ yóò sì bá jẹ́ lówì ni. ọ̀lọ́ béèrè mi kọ́ lọ́ wádìí mi ọmọ wa kà lámàyín èmi mọ́ bá tiẹ̀ jẹ́ làkàṣègbè sọ́ọ́rí gbójú rẹ̀ fọ́ kọ̀sẹ̀yìn mi ẹni lágbàáyí sọ́ọ́rí pé kò ní nǹkan kan mọ́ kọ̀sẹ̀yìn mi èmi mọ́ hàn lè mọ̀ dákun ìròyìn tí ò dákọ́ yìí ìròyìn tó dákọ́ yìí. idfa billati hiya ahsan. ẹlòmíì ò tiẹ̀ wá mọ téèyàn fi ṣe fáàrí mọ́ yóò tó mọ wá fi àìdá kódà yìí tó tún ṣe sí mọ̀lẹ́bí rẹ̀ yìí tó ṣe fọ́mọ rẹ̀ yìí tó ṣe fún ìyàwó rẹ̀ àbí yìí tó ṣe fọ́kọ rẹ̀ yóò tó mọ wá fi ṣe fáàrí láàrin ta alẹ́ mi èmi tó jẹ́ pé èrú ara mi ń bara mi èèyàn rẹ̀ wá nù ọ̀yẹ́ sí èèyàn rẹ̀ mọ́ ọ̀yẹ́ sí èèyàn rẹ̀ ọ̀dẹ́rẹ̀ kò nù. billati hiya ahsan. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. bàbá débi ká ṣe dáadáa yìí máa ká mi lára púpọ̀ kódà ní padà tọrọ lọ́dọ̀ bàbá Dr. Abdulrahim Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn ọ̀rọ̀ ká ṣe dáadáa yìí ọ̀rọ̀ wákàtí kan kọ́ báyà kìí ṣe wákàtí méjì téèyàn bá fẹ́ tá a fẹ́ fẹ́ lójú dáadáa tá a yàn nàná rẹ̀ dáadáa tí kálukú ọgbọ̀ yìí torí bí àwọn nǹkan kankan ń bẹ tá a kàkún dáadáa tó jẹ́ pé ara dáadáa ni ó ń gan kọ́ ni dáadáa àfáà mi Kọ́mọrùdín èyí ni ó jẹ́ kọ́kọ́ lọ bí ibi tí dáadáa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé
ibi tí dáadáa ti kọ́ bẹ̀rẹ̀ báwọn afá ti ṣàlàyé rahimahumullah rahmatan wasi'a wọ́n ní ká ṣe dáadáa yìí huwa a'la maratib ad-din al-islami ntọ́ ga jù nínú tí islam gbé wá ǹjẹ́ ń gbọ́ mi yé òun náà ní ká ṣe dáadáa yìí number 1 ni wa yaqumu ala ruknayni asasiyayni pàǹtọ́ méjì ló sì ní ẹ̀tótó méjì ló ní ẹ̀ka méjì ló ní ọ̀nà méjì ló yà sí àfáàmì Kamaruddin ẹ̀ka àkọ́kọ́ al-ihsanu fil ibadati àṣẹ gbogbo ẹni tí ó bá sin Ọlọ́run tó sì fẹ́ kọ́ lọ́wọ́ tẹ́wọ́ gba ìsìn náà lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní ire ó gbọ́dọ̀ sìn lọ́nà tó dáa ọgbọ́n mi yá àfáàmì Kamaruddin kọ́dà nínú ẹgbà wa kan tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní Jibrilu wá bá ní Muhammad sallallahu alaihi wasallam ńjọ́ kan ń wá ń béèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ̀ ó bá béèrè ilé ànábì ó sọ fún tó bá béèrè tọ̀hún ànábì ó sọ fún wọn lọ́wọ́ adáyè kan wá ní fakhbirni anil ihsan Allahu akbar kí ni jẹ́ dáadáa ìrẹ́ ànábì wọn lá ànábì wá ní ìbéèrè tó béèrè tó sí lè sí rẹ̀ wà ànábì wá ń sọ fún pé an ta'budallaha ka'annaka tara fa in lam takun tara fa innahu yarak Allahu akbar aw kama qala sallallahu alaihi wasallam torí hadithi ngbà mí tó bá ha dáadáa ibi tí fa wà ó lè gbé wá ó sí àmọ́ fima ma'na al hadith ìtumọ̀ hadith náà ni pé ibudullaha an ta'budallaha kó máa sìn Ọlọ́hun nta ń pè ní dáadáa ni pé kó máa sìn Ọlọ́hun ka annaka tarahu ó máa wá sìn nísinsìnyí bí ìgbà tí ó wà níwájú rẹ̀ tí wò pẹ̀lú en ríra yín tẹ́ ń wòra yín báyìí Allahu akbar Ànábì wa ni wa in lam takun tara bo ba wan rò pé so wa rọrùn ká rọ́lọ́ ni ìwọ ni wọ́n rò pé ó rí wá gbà pé fa innahu yaraka Ọlọ́hun rí wọ ìṣe bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó máa ṣe àfáà mi Kamaruddin àwọn àfáà wa ṣàlàyé fún wa pé bàbá bẹ́ sìn Ọlọ́hun á jẹ́ kí ọ̀nà tá gbà sìn kó dá ayé sìn Ọlọ́hun yankan ayé ṣe nígbà tó wù wá ayé ṣe bá ti fẹ́ arákùnrin kan wọ mọ́sálásí ńjọ́ kan fasọ́là ó kírun ó padà dé ó fẹ́ sálámà sí ànábì ní ọyì kírun tó yẹ kó kí ó lóun ti parí ìrun ànábì ní sọ́lì fa innaka lam tusalli ó tí kírun lọ́ọ́ túnú rẹ̀ kí ó kí lẹ́ẹ̀kíní ó padà dọ́dọ̀ ànábì ní lọ́ọ́ tún kí ó kí lẹ́ẹ̀kejì ànábì ní lọ́ọ́ tún kí ó kí lẹ́ẹ̀kẹta ànábì ní lọ́ọ́ tún kí ó wá dé lẹ́ẹ̀kẹrin wá lọ́ọ́ bá ànábì rẹ̀ ànábì ọgbọ́n wọn mọ́ kí jù bẹ́ẹ̀ lọ wá ṣàlàyé bí i ti kí fún mi ànábì wa kọ pé bọ́ọ̀ ti ṣe ni Ọlọ́run ò dákùnfẹ̀ sí rẹ̀rọ àwọn náà lọ́rùn o ìkànnù ẹ̀tútù àkọ́kọ́ nù ni a padà ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀tútù ẹlẹ́ẹ̀kejì al-ihsan ila al-khaliqi ká máa ṣe dáadáa sí gbogbo ẹ̀dá Ọlọ́run yanyan kìí ṣe èèyàn nìkan àfáà mi Kamaruddin ìmọ̀ wá ṣe dáadáa yìí bí taqdimi nafa gbogbo tó jẹ́ nǹkan dáadáa tọ́lọ̀ ń fi sí nkí ààrẹ ọmọ wa nánú ẹ̀ ọ̀gbọ́miyé wal ihsan linnas gbogbo tí jẹ́ ìran dáadáa tí yẹn máa ṣe gbogbo àwọn ẹkẹgbẹ́ rẹ̀ tó jẹ́ èèyàn ọmọ sí dáadáa sí wọn wasa'il makhluqat àti gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá lérí ilẹ̀ ọmọ wa sí dáadáa sí wọn àwọn àbọ̀ wa ní ìmọ̀ ṣe dáadáa yìí yatadamman ada al-huquq kẹ́yìn ó gbé nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ kó tọ́jú ẹ̀ dáadáa kó padà dá padà fún dáadáa ara dáadáa náà ni. Ada'ul wajibat gbogbo àwọn nǹkan tó jọ́ràn èèyàn lọ́rùn wa tọ́lọ̀ ní ẹsẹ̀ yìí nínú ẹ̀ ní ká kírun nínú ẹ̀ ní ká gbààwẹ̀ nínú ẹ̀ ní ká yọ sàká nínú ẹ̀ ní ká lọ sí hajj ká ṣe gbogbo nǹkan wọ̀nyí lọ́nà tó dáa nínú ìran dáadáa ni. wa ziyadatuha ká wá ṣe kó tó lé bọ́lọ̀ ti ní ká ṣe inú ẹ̀ ní ká tún yan náfílà ọgbọ́n mi yá fáà mi Kamaruddin ara àrán dáadáa ni kabirul walidain yẹ́ bí ká ṣe dáadáa fáwọn òbí wa méjèèjì wasilatul arham àwọn mọ̀lẹ́bí wa ká má jẹ́ ọ̀tọ̀ wa bàjẹ́ wasadaqa sàárà àrán dáadáa ni al-afu indal qudra ẹni ó bá sì ọwọ́ alágbára àti gbẹ̀san ọwọ́ wo báyìí ntọ́lọ́run náà wọ̀ lọ sí wọn yọ̀ọ̀dá rẹ̀ wọ́n ní Umar ibn al-Khattab ìjọ kan radiyallahu ta'ala anhu ọlọ́mbà yọ́nú sí àmín ó ní ma aqabta man asa Allahu fika ó ní n tó dáa ju kó o fẹ́ gbẹ̀san lára ẹni tó ṣẹ̀ lọ́run lára rẹ̀ lọ n tó dáa jù lọ
kò sí tó dáa tó bí misli antoti Allahu fihi kí wọ́n tẹ̀lé àṣẹ tọ́lọ́run pa ọ́ pé kọ́ ṣàmójúkúò kọ́ lo àṣàmójúkúò yìí ó lóore ju kọ́ sọ pé ó gbẹ̀san aburú téèyàn ṣe fún ọ lọ. Allahu Akbar. torí pé ìwọ náà ń ṣe lọ́hùn ọlọ́run wàá wò pé ó sì lágbára àti lè jẹ́ níyà o ọwọ́ àwò tèmi ọlọ́run kọ̀ wá jẹ́ níyà ọ̀dà èmi náà lágbára àti jẹ̀wọ́ náà níyà èmi náà ṣàmójúkúò fún wọn náà ara ń tà ń pè ní dáadáa nù ní àfáà mi Kamaluddin. I'anatil muhtajin gbogbo ẹni ọba ní ìdí nǹkan lọ́dọ̀ rẹ̀ àtọ̀ ọba ní kápá ṣe é ní àyè máa háwọ́ mọ́ nǹkan ń bá fún yàn nísìn ṣé kò á ní tán ni ṣé kò á ní ṣe kíní kan ni bó ṣe dọ́wọ́ rẹ̀ náà ọmọ ìwọ lágbára bẹ́ẹ̀ àwọn èèyàn ń bẹ ní agbẹ́jù ọlọ tọ́lọ̀ ń ṣe é fún wọn bẹ́ẹ̀ ìwọ tọ́lọ̀ ń wá ṣe é fún sọ́gbọ̀n rẹ̀ wá ni àfọ́jọ̀gbọ́n kàfà mi Kamaluddin dákun lọ bí ẹsẹ̀ kan dákun ká bá ń kẹyọ kan ó ní ìláhi ìdámọ́ istofil ardi mọ́sìnán. ìláhi ìzámà istofil ardi mọ́sìnán. falaysa bi faydin min zakai wala fadili. falaysa bi faydin min zakai wala fadili. ó wá ní fa anta alladhi yassartani wa hadaitani. fa anta alladhi yassartani wa hadaitani. ila al-khairi wal ihsani ya wasi'al badhal. ila al-khairi wal ihsani ya wasi'al badhal. wàlí yìí ọlọ́run kan gbogbo ayé wọn ká ẹni rẹ̀ lámàyìn ọ̀dà ni wà kò sígbà tó ọ̀dọ́ tó ní gbádùn jáde. ìṣìtò fílẹ̀ àròdì mọ́hùsínà. ọ wá rí i pé ẹ̀yìn táwọn èèyàn yìnyín yìí pọ̀ ọ wá ní ìlàhí ọlọ́run o. ìlàhí ìsábà ìṣìtò fílẹ̀ àròdì mọ́hùsínà. gbogbo táwọn èèyàn rí lára mi pé ń ṣe dáadáa yìí kí n lò èmi náà kọ́. falaysa bifaydi min zakayin wala fadli. falaysa bifaydi min zakayin kìí ṣe ọgbọ́n mi o kìí ṣe èrò mi o wala fadli kìí ṣe wá ṣe pé mi mọ lọ́lá jù láàrin àwọn èèyàn ó wá ní fa anta alladhi yassartani wa hadaitani ila al-khairi wal ihsani ya wasi'al badhal. ila al-khairi wal ihsani ya wasi'al badhal. fa anta alladhi ìrẹ́ Ọlọ́hun yassartani wa hadaitani. ìwọ ló sì kọ́ mi mọ̀ ṣe pé bá a ti ṣe é ní. bẹ́ẹ̀ bá ń bẹ́ lómi sọ̀rọ̀ pé bọ́lọ̀ ti kẹyìn tó yẹ ẹ̀ bá ṣe báyẹ̀ ṣe báyìí lọ́dọ̀ tiẹ̀ nìyí abájọ tó níláárí tó bọ́ tí náà nu la hawla wala quwwata illa billahi al-azim. alladhi yassartani wa hadaitani. bí ká ṣe dáadáa bó ti rọ ẹlòmíì lọ́rùn tó yẹ pé bí ọba tí ì rí dáadáa ṣe ẹ bá bùkátà dọ́dọ̀ rẹ̀ kò sì ní yọmọ wá dààmú bẹ́ẹ̀ lómi ti máa dára rẹ̀ láàmú láti ṣe dáadáa ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lómi ọba tí ì rí èèyàn hàn lè mọ̀ kó ṣe àgbákò lérí ilẹ̀ wàláhì bí ìgbà tí ò tí ì jíire ni. fanta alladhi yassartani wa hadaitani. àṣẹ́ni tọ́lọ̀ ń bá fọ́nà mà àṣẹ ní jẹ́ ni ire ìdí ló fà á wa ma ala rasuli illa al-balag àì máa fokùn wọ̀nyàn lọ́rùn bí ọgbọ̀rọ̀ ṣe dáadáa báyìí wọ́n sá sọ fún un pé ntọ́lọ̀ ni a ṣe ní èyí ló jẹ́ dáadáa gbogbo ẹ̀yin tí wọ́n máa sábà fi mọ̀ràn lọ tẹ́wàá torí ń tẹ́ jẹ tẹ́wàá ní sojú abẹ́ ń kó pé alájà ń tẹ́lẹ̀ fẹ́ ṣe èyí èyí ọ̀dà o bẹ́ẹ̀ bá ṣe báyìí lọ dà o àwa torí ń tá a fẹ́ jẹ pé bó ti yẹ ká ṣe náà ẹ ṣe fún la hawla wala quwwata illa billah àjọsí àgbákò rẹ̀ bá dé. yassartani wa hadaitani ila al-khairi wal ihsani ya wasi'al badhal. owó bá tọ́ ọmọ táyà lọ́rẹ́ èmi ló fi yí ta lọ́rẹ́ àfààní wàlíyìí ọlọ́run náà wá dúpẹ́ ọlọ́run o dákun ilé ṣe dáadáa lérí ilẹ̀ ọlọ́run fi tàwa náà lọ́rẹ̀. àmín. torí pé ẹlòmíì àfà ẹrú ayé ni ẹrú dúkìá ni ẹrú kẹ ọlọ́run tọ́lọ́run kò tì í ni àfà yóò mọ̀ wá di súnsúnsún káàkiri ntọ́ fi ilẹ̀ ńjọ kan
la ilaha illallah Muhammadu Rasulullah. ká má bàa yà ká tètè lọ ká débi tá à ń lọ ní rọrùn ká tètè débẹ̀. idfa billati hiya ahsan. ọlọ́run lẹni ọba ṣàbúrú fún ọ gbogbo ayé ní ọmọ pé ntí lamọ̀ yín ṣe yọ yẹ kó jìyà ó yẹ kí lamọ̀ yín ọ̀hàn lè mà idfa billati hiya ahsan ìwọ wá fi dáadáa wá fi san aburú tó ṣe nì fún ọ. fa idha alladhi baynaka wa baynahu adawa. ó pẹ́ ni tí bá ń rí yín pọ̀ tí bá wá rí yín ẹni tó ṣàbúrú fún lamọ̀ yín lánàá ó ní àwọn méjèèjì wọn jọ dúró pọ̀ yìí tí wọ́n ń wá ń wo sàkún pé àwo báàrin wọn ti wà kí ni lámọ yín náà fi ń sẹ̀sán fún kí wọ́n mọ̀ wá rí rí ní rí pé ka annahu waliyyun hamim. baynaka wa baynahu adawatun ka annahu waliyyun hamim. wọ́n dáàrin yín kí wọ́n rí pé ẹ̀tún wàrà ń jẹ ń tún jọ ń jẹ ń papọ̀ wọ́n ní ọmọ gbọ́ lámọ yín ò ṣe tẹ̀lé ẹ sáfilẹ̀ jẹ́ o bàbá jẹ́mi wọ́n ṣe bẹ́ẹ̀ fún èyí tó kí ẹ̀ ń dọ̀hún mọ́ láyé kò rí bẹ́ẹ̀ ẹni ọba ṣàbúrú fún ọ lónìí ó lè yí bírí padà lọ́la kọ́ padà ṣe ń tọ́ da ju aburú tó ṣe fún ọ lọ bákan náà ni ń tọ́jọ́ rẹ lónìí ó lè padà dọ̀tá rẹ lọ́la o méjèèjì lọ́wọ́ àánú ẹ o ọwọ́ àánú ara wọn ni afáàmì Kamaruddin àbúdá san aburú ni. yulaqaha illa alladhina sabaru. ọlọ́run ní ìta wí ẹnìkan ò ní gbà bẹ́ẹ̀ ntí kálukú orin tá a máa kọ ni pé bí wọn bá gbá ọ létí ọgbà tiẹ̀ di àlẹ́ ànfù bìlẹ̀ ànfì wàlẹ̀ udnu bìlẹ̀ udni ẹni ọba rí ọ lẹ́fàásẹ̀ wọ́n náà rí lẹ́fàásẹ̀ ẹni ọba gbá ọ̀nkọ ọgbà tiẹ̀ di ọlọ́run ní wàmá yulaqaha. wàmá yulaqaha illa alladhina sabaru wàmá yulaqaha illa dhu hadhin adhim. àwọn àwa ní dáadáa ta ni a ṣe yìí nípa ìbádà ìwọ̀nba làásọ yìí ni mọ́ ẹ̀jẹ̀ ń gbọ́ mi yé àti sọ díẹ̀ gbogbo ntọ́jẹ́ ìran ìbádà tọ́lọ̀ ní ká ṣe àá ṣe dáadáa ni èyí tí ọba yí ọ ń bẹ ọ béèrè fas'alu ahla dhikri in kuntum la ta'lamun àìsè nǹkan yẹn kan ó yé nísìn tọ́lọ́nu àwọn abọ́ síbi agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì nípa ìṣe dáadáa fáwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ ara wa kìí ṣe ká fún yàn ní nǹkan nìkan iná nìran dáadáa ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ìrìn rẹ̀ ìṣe rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí abẹ́ dáadáa náà gbogbo ẹ̀ kó sí àfáàmì Kamaruddin ọlọ́run ò tí ì dákẹ́ àyà Kùránì tó sọ̀rọ̀ nípa ihsan tó bá jẹ́ pé gbogbo àyà yìí la fẹ́ máa mú wá kìí ṣe 40 àyà mọ́ ọlọ́run tẹnumọ́ púpọ̀ tó mú kàwánú àwọn àyà ní àfáàmì Kamaruddin. Allahu alladhi ja'ala lakumul arda qararan was-samaa bina'an wasawwarakum fa ahsana suwarakum ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. àsọba tó dá wa náà àsọba dáadáa ni ọlọ́run gan àwa kira rẹ̀ aláà èmi ọba tí mo dá bí n bá yà yín lẹ́rẹ̀ ẹ̀yà tí ó wù yín ẹ̀ lè mú mi mo wá ṣẹ̀dá yín mo sí dáadáa. wabtaghi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka minad dunya wa ahsin kama ahsana Allahu ilayka. àṣé ẹnu wọn bá ń dáadáa tọ́lọ̀ ń bá ṣe fún wọn náà wàá pín ní àìdáàjẹ bẹ́yàn bá dáàjẹ àfà bíyà rẹ̀ bá dé ọ padà dáàjẹ ọ̀ní rẹ̀ nìkan ràn ọ́ lọ́wọ́ Allahu akbaru wa ahsin kama ahsana Allahu ilayka wala tabghil fasada fil ardi. wọ́n wà nú ẹni tí wọ́n mọ̀ bá nǹkan jẹ́ lérí ilẹ̀ o gbogbo mítìnì tẹ́lómi máa wà mítìnì àádàrú náà ni kò sínú mítìnì àtúnṣe láyé pé ẹ bá wá mítìnì àádàrú oní nọ́mbà 1 bí wọ́n bá wá ń kà pé kí ni ìyá ń ṣe ń dàrú báyìí wọn ni ẹ lọ́dọ̀ lámàyín òun lè lérí pé wọ́n ń dàrú. wala tabghil fasada fil ardi. àìbalẹ̀ ọlọ́run jẹ́ àìbà nǹkan jẹ́ níbi àtúnṣe là á wà bàbá wa rí i pé àárín ọkọ àtaya dàrú ìwọ wọn bá ń bẹ̀
àárín ẹ̀gbọ́n àtàbúrò wọn ò kíra mọ́ ìwọ làá bá ń bẹ̀ ẹbí dàrú ìwọ náà làá bá ń bẹ̀ mọ́sálásí ń dàrú ìwọ náà làá bá ń bẹ̀ subhanallah ọ̀ráyé wá ọ̀sìn àgbákò lù ní. inna Allaha la yuhibbul mufsidina. ọlọ́run ní gbogbo àwọn tí máa bà nǹkan jẹ́ ń bẹ̀ tí wọ́n máa wà lérí agbọ́nrin ìbàjẹ́ ọlọ́run èmi pẹ̀lú wọn ọ̀tá ni wá a sì sí ọ̀tá látàrí àlìkìyámà ni wọ́n jìyà rẹ̀ láyé àlìkìyámà náà wọ́n tún jẹ́ àtẹ̀yìn àtàwa náà ọ̀dọ̀wọ́ wa ibi kan ó ti da ìlà máa wà èyí sì ń bi pé kó dàrú kó túká ọlọ́run bọ́ọ̀ máa ń da nǹkan rú máa retí pé ọba tó mọ nǹkan dàrú ń bọ̀ wá da tiẹ̀ náà rú o àtẹ̀yìn àtàwa náà ọlọ́run má dàgbé sí ayé àwa rú bí a bá ṣàdúrà yìí tá a sì ṣe àmì rẹ̀ àfi ká tọ̀ ọ́ ká ṣiṣẹ́ tọ̀ ọ́ bá a bá ṣiṣẹ́ tọ̀ tá nǹkan ṣàdúrà à ń tanra wa jẹ lásán ni ọlọ́run mọ́sà kọ́ wa máa ṣe bí hakila hawla wala quwwata illa billahil aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. àfáà mi Kamaruddin ọlọ́run pa wá láṣẹ ó lóun ọba dáadáa lòun ó wá pa wá náà láṣẹ pé dáadáa mà dọwọ́ yín ara àṣẹ rẹ̀ láyàtọ̀ ọmú wà ní wa ahsin kama ahsanallahu ilayk. wa ahsin kama ahsanallahu ilayka wala tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. káwá ṣe dáadáa yìí àfáà mi Kamaruddin tàbá fẹ́ nà tá a nà ń bẹ̀ tá a túká tá a yàn nànà rẹ̀ tá a fọ̀ sí wẹ́wẹ́ dáadáa a wá ṣe dáadáa láàrin àwa pẹ̀lú Ọlọ́run a ṣe dáadáa pẹ̀lú àwọn ẹrúsìn Ọlọ́run mọ̀lẹ́bí wa a ṣe dáadáa pẹ̀lú wọn ọmọ wa a ṣe dáadáa pẹ̀lú wọn ìyàwó wa a ṣe dáadáa pẹ̀lú wọn ọkọ wa a ṣe dáadáa pẹ̀lú wọn kódà ẹni tí ó jẹ́ lẹ́sìn wa ìsìláàmù ní ká ṣe dáadáa pẹ̀lú wọn. wàhásínì kàmá ahsanallahu ilayka. dáadáa yóò wá tán sáàrin àwọn èèyàn nìkan dáadáa yìí tún wá tàtàpọ̀ sọ́dọ̀ gbogbo ẹ̀dá Ọlọ́run yányán àwọn ẹranko ni a ṣe dáadáa sí wọn. hadith anabi wa Muhammad kan sallallahu alayhi wa sallam anabi ni inna Allaha kataba al-ihsana ala kulli shay'in kátàbà ti bẹ̀rẹ̀ bí mánà faradal ihsana ala kulli shay'in Ọlọ́run ṣe é lọ́ranyàn ká ṣe dáadáa lérí gbogbo nǹkan yányán ni ànábì ni dépò pé fa idha qataltum bẹ́ẹ̀ bá fẹ́ pa nǹkan ẹ fẹ́ dú nǹkan tó jẹ́ nǹkan abẹ̀mí fa ahsinul qitla ọ̀nà tẹ́gbà pa ẹ̀jẹ̀ ọ̀dà ẹ mọ̀ nílá àfà ẹlòmí yóò fi nǹkan fún tó fẹ́ pa yóò fi fún lọ́rùn la hawla wala quwwata illa billah yóò wá rí nira àfà yóò mọ̀ wá jáporó tí èkú ànábì lẹ́ bá fẹ́ pa nǹkan ẹ pa lọ́nà tó dáa bẹ́ẹ̀ bá fẹ́ dú nǹkan ẹ dú lọ́nà tó dáa ànábì ni ẹ mú ọ̀bẹ yín ẹ pọ́n dáadáa kọ́dà ara dáadáa bẹ́ẹ̀ bá tún fẹ́ pa díẹ̀ àbí nǹkan bẹ́ẹ̀ ká ẹ wàá mú omi ẹ tún fi sí wọn lọ́rùn lẹ́nu wọn mú ẹ̀mí rẹ̀ wàá tutù ná torí ọ̀bẹ ọ̀dá lọ́rùn ojú ni màálù ń rọ́ àfà mi Kamaruddin àwọn àfà wa sàlàyé fún wa pé dáadáa yìí a máa ṣe fáwọn ewéko bá ti máa ṣe fáwọn ẹranko ńlọ́fà bọ́ bá rí ewé kan bọ́ bá fẹ́ lò mọ́jà dànù ìwọ́lọ́ ọmọ wúlò rẹ̀ ó wúlò fẹ́ lómi ẹlòmí ọkàn yàdá ewé kan yóò sì bẹ́ gbogbo ẹ̀ dànù Ọlọ́run la hawla wala quwwata illa kọ́dà àwọn míì láwùjọ wa tí wọ́n bá rí pé ẹnìkan wá bí ọjà ewé náà tẹ́nìkan tún lọ ẹlòmí tún dé òun náà tún já yóò sì yọ àdá tì yóò sì gé kọ̀fí ó sàǹfààní fún yàn mánu yóò sì gé dànù gígé dànù ni ẹ bá wádìí kìí ṣe pé nílà o pé wọ́n wá ń ja yín sàǹfààní fáwọn èèyàn ní bóyá oògùn kọ́ bóyá oògùn ara ríro kan wọ́n fi ń ṣe yóò sì gé dànù ẹwà wọn míì wọ́n rí i pé omi wà lójú ọ̀nà níbi tó jẹ́ ọ̀nà ńlá ibi tó tún jẹ́ ààyè ìjọba táwọn ṣe ẹnu ọ̀nà tí wọ́n débẹ̀ wọ́n sì tún mú búlọ̀kù wọ́n sì àbígi wọ́n sì fi di
kẹ́nìkan mọ̀ rí bẹ́ẹ̀ gbà. wala tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. ẹ dákun ìṣe dáadáa yìí àwọn ọmọ ọ̀dọ́ wa á ṣe dáadáa sí wọn, àwọn ọmọ òrukàn á ṣe dáadáa sí wọn, àwọn tí wọn ò lọ́kọ àwọn opó á ṣe dáadáa sí wọn, bíi bẹ́ẹ̀ 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 lọ. níjọ́ kan Ibn Umar radiyallahu ta'ala anhu wọ́n ní lọ́njọ́ kan ó wá dénú ẹ̀ ó dẹ́yìn kùlé fara àárọ̀ iyal-ganam ó wá rí adaran kan tí ń daran lọ. wọ́n ní Ibn Umar wá fẹ́ ṣe tẹ́ẹ̀sì fún ó fẹ́ mọ mustawa kí ni ògóńgó ìgbàgbọ́ tí ń bẹ lára rẹ̀. àní Ibn Umar wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni Ibn Umar béèrè ó wá ní ya ra'iyal ganam halimin jazara tó tàbá máa ká díẹ̀ báwọn yọ́dà bí pé a mú ìtàn wálé rí ni halimin jazara ń táwọn àfáà tú jazara fún ni pé ǹjẹ́ ẹran tó lọ́ra téèyàn lè pa tí èèyàn gbádùn rẹ̀ ǹjọ́ wà nù ẹran tí ọ̀ ń dà káàkiri yìí ẹ wá pé kí ni ẹni tí ń darán wí àfáà mi Kọ́mọ́rùdín wọn lọ́wọ́ sọ fún Ibn Umar pé lóòótọ́ bẹ́ẹ̀ ni ńbẹ̀ńbẹ̀ àmọ́ laysa hahuna rabbuha ẹni ó ní kíní yìí kò sí nítòsí o wọ́n kó lémi lọ́wọ́ pé kí n máa dà á ni n ò ní kápá lérí ẹ̀ láti ta ẹyọ kan bẹ̀ ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣàgbákò lọ́dọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ tá a gbà sọ́dọ̀ lónìí gbogbo nǹkan là á fi kẹ́ wọn gbogbo nǹkan là á fi rọ̀ wọ́n lọ́rùn á mú wọn bí ọmọ àmọ́ síbẹ̀síbẹ̀ bí ó ti ṣe jàǹbá fọ́gà rẹ̀ náà ni ọmọ sáré káàkiri kí ọmọ ọ̀dọ́ ó sì máa sọ láàrin àwọn èèyàn pé gbogbo àṣírí ọ̀gá òun ti ń tú òun lòun tú jáde ẹ̀rá gbáko ibẹ̀ lọ́ sì ti ń jẹ ibẹ̀ lọ́ ti ń mu ibẹ̀ lọ́ ti ń ná ibẹ̀ lọ́ ti ń lò ọ̀gá bọ́ bá ra sọ yóò rà fún ọ bọ́ra tàwọn ọmọ rẹ̀ yóò rà fún ọ bí ń jáde lọ yóò gbé ọ lọ́wọ́ ọ̀tún mọ̀ wá bà á jẹ́ lẹ́yìn irú ẹ̀ lọ́pọ̀ láwùjọ wa ọ̀tọ̀ ni ká kẹ́rù kalẹ̀ ká jí kó ká lọ jí ta ẹlòmí àmàláyà nísìnyí o ẹlòmí wà ní ń pé òun jí náà ni tí wọ́n bá ṣe fún ẹlòmí ti dóńdó pé kojú ká fi ń sẹ́wọ̀n lọ wọ́n sì padà jáde ẹ̀wọ̀n tọlọ́hun ó ju ẹ̀wọ̀n tayé lọ la hawla wala quwwata illa billahil aliyyil azim. wala tufsidu fil ardi ba'da islahiha wad'uhu khawfan wa tama'an inna rahmatallahi qaribun minal muhsinin. ahsanta al-qira'a ya Qamaruddin. Ibn Umar kí ni bá àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa ká lè bá fi rí ibi tí ọ̀rọ̀ kìíní ní padà fèrí tì sí pẹ̀lú Ibn Umar ọwọ́ ni laysa hahuna rabbuha ẹni ó ní kìíní yóò sí nítòsí wọ́n ní Ibn Umar ọwọ́ tẹ̀síwájú pé kí ní ó wí fún ọwọ́ ni takulu li sahibiha akalaha dhi'bu tàbá mú yìí dámú nísìn ẹni tó wọ́n òkúkú sí ń bíbọ̀ sẹ́nìkan ti ń rí èmi pẹ̀lú rẹ ọkàn sọ bẹ́ẹ̀ ni ó ní pé ńgbà tó jòkó tó ń rẹjú níbi tó ti fa àwọn kìíní ẹranko àwọn ẹran yìí lẹ̀ tí wọ́n ń jẹ kókó bí kòkò kan ṣe wánú ni ọkàn pàkan jẹ́ nù wọn ni la ilaha illallah wá pé kí ni adaran yìí kí ni tó ṣe wọn ni farafa ar-ra'i ra'sahu ila as-sama' alọ́wà gbójú òkè báyìí pé ẹ̀rá dánwò ọlọ́run irú ta ni máa pàdé ẹ̀rá gbà kó èèyàn tí mo pàdé lónìí dákun ìwọ náà tó gbójọ́ téèyàn bá ń kọ́ ní kọkúkọ kan ronú sí dáadáa o sì mẹ́ni tó fọ̀rọ̀ rẹ lọ o ẹni títí ẹ ti jóná ọlọ́run mọ́jọ kóná mọ́ ti wá o bẹ́yìn ọba sọ́ra ń bí èèyàn ti ń fọ̀rọ̀ ọlọ́yàn gbogbo dáadáa tó fẹ́ ṣe wọ́n sì bàá jẹ́ mọ́ ọlọ́run níjọ́ ṣe ó kéré ibú tiẹ̀ ó kò ràn ọ́nù ni wọ́n ní adarán yìí wá gbójú òkè pé mo mọ̀ sàgbákò mo mọ̀ sì yàn pàdé lónìí o ọwọ́ fún Ibn Umar lésì pé ńgbà tó wí báyìí nísìn fa aina Allah àfáàmì Qamaruddin fa aina Allah fa aina Allah wọ́n pariwo ara rẹ̀ wọ́n gbẹ̀ pé Ibn Umar nítorí wí yọ ọmọ mọ́ bó ti tó lẹ́mí mi ọ̀sì kó dààmú bá mi níbo lọ́lọ́run ò sí níbo lójú ọlọ́run ò tó bí ẹni tó ní kinní yìí tí ó bá rí èmi pẹ̀lú rẹ̀ ṣé ọlọ́run náà ò rí wa ni
wọ́n ní ìgbà náà ni Ibn Umar ó wá bú ẹ̀rín ó wá rẹ́rìn músẹ́ ó ní fa ana wallahi ahaku an aqula ayna Allah èmi ló yẹ kí n fi tọ́ n fi yé mi yìí èmi ló yẹ n fi yí ọ èmi ni Ibn Umar wọ́n wá dán owó ni àmẹ́ni tó lẹ́ràn yìí mo fẹ́ mọ̀ ọ̀gá rẹ̀ mo fẹ́ mọ̀ àbẹ́bá fẹ́ mọ̀ ó sì júwe ọ̀gá rẹ̀ wọ́n ní Ibn Umar ó sì lọ́dọ̀ ọ̀gá yìí àwọn ẹran báyìí mo pàdé wọn bí báyìí tí wọ́n ń dà wọ́n lọ ní bẹ́ẹ̀ ni ṣé títà ni wọ́n ó ní pẹ̀lú ògo Ọlọ́run títà ni wọ́n èló lọ́ọ́ ta gbogbo ẹ̀ lápapọ̀ ó ní iye báyìí ni Ibn Umar san ẹni tí ń bọ́ dẹran jẹ yìí bó ló jẹ́ sọ́mọ rẹ ni ó ní ìkànnú àwọn ẹrú tó ń rà ni ẹrú òun ni ǹjọ́ lè tà á fún mi bẹ́ẹ̀ bá rà kò ẹ̀yìn kọ́ daran ẹran tí sì ń dà náà lè fẹ́ rà yìí ẹ̀rà pọ̀ ó tún sanwó ẹrú yìí náà Allahu Akbar alọ́wọ́ pe ẹrú yìí pé àtiwọ́ àtẹ̀ràn yìí ẹ di ọmọlúàbí fúnra yín látòní lọ ìwọ lọ ní gbogbo ẹran náà máa lọ sí òmìnira ara rẹ ọdún òmìnira ara rẹ látòní lọ. kama ahsanallahu ilayka. èyí ìníkọ́ máa jẹ́ wá sí fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ọ̀dọ̀ abẹ́yìn tẹ́ wà lérí àmánà kan tí wọ́n fi yín sọ nǹkan ntẹ́ ń sáré tẹ́ fẹ́ dà tẹ́ fẹ́ ní yìí bẹ́ẹ̀ bá farabalẹ̀ ẹ ní jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló mọ iye ìgbìmọ̀ àti ìmọ̀ràn tí ọ̀gá mi ti ń tọ́jú kalẹ̀ àti dáadáa tí ń tọ́jú kalẹ̀ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ yìí sìn mí tọkàntọkàn ló sì fi sìn mí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ra lẹ̀ wọ́n sì kọ́lé fún un yín sì yàgbà tiẹ̀ náà fún yín sì ṣe báyìí tí ọ̀wá ní sùúrù délé yìí nì yọ̀wá lọ gbé ọjà 100 kan yọ̀wá tà ẹ wo kára lẹ̀ fún yàn ká kọ́lé fún yàn ṣé 100 kan kápá rẹ̀ ntí yóò farabalẹ̀ jẹ tí yóò jẹ dọjọ́ ọkú yóò wá fi nǹkan tasẹ́rẹ́bà yóò wá fi bàá jẹ ẹ dákun abẹ̀yìn ni ká ṣe kìràkìtà ká sáré ká là fẹ́ bá àwọn ẹni tó ti lọ láti bí 20 ọdún a fẹ́ bá wọn jọ kan kò láǹfààní kan oore kan ò sí ń bẹ o lálá tó lo òkè bọ́ bá ṣe kínní ilẹ̀ ní ń bọ̀ afa náà kọ̀bìlìlì ìsànà bílì hùsìnà wàlá. kọ̀bìlìlì ìsànà bílì hùsìnà wàlá. tásàfàn yà sọ̀hì ń ṣe tázọ̀fàr. tásàfàn yà sọ̀hì ń ṣe tázọ̀fàr. ìnàmálì ìsànù gárísùn sábìtún. ìnàmálì ìsànù gárísùn sábìtún. fagiri sele ihsana yati kasamar. fagiri sele ihsana yati kasamar. kam janali muhsinu min khairi duna. kam janali muhsinu min khairi duna. hakadali ukhra sawabun muddakhar. hakadali ukhra sawabun muddakhar. hakadali ihsanu ukhra muddakhar. ليس كالإحسان في جلب القلوب. ليس كالإحسان في جلب القلوب. كلا هذا في جميلات الدرر. كلا هذا في جميلات الدرر. أفاني قابل الإحسان بالحسن ولا. قابل الإحسان بالحسن ولا. ẹni ọba ṣe dáadáa fún ọ tí ń ro èrò rérò ọ ọ̀gá tó gbọ́ ọ sọ́dọ̀ ọ fẹ́ kú ọ náà sóríire ni. ẹ̀gbọ́n rẹ̀ ọ̀rẹ́ tọ́fọ̀ ọ̀rẹ́ rẹ̀ sọ́dọ̀ mọ̀lẹ́bí tó kọ́ mọ̀lẹ́bí rẹ̀ mọ́ra ẹ dákun ẹ mọ̀jà afaburú sí wọn fún wọn. kọ́bìlì ìsànà bílí hùsìnà wàlá. ìjọba ara àánú mánu o ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti wá ṣe dáadáa wọ́n wá ń faburú san fún ọgbà tó bá wá yá òun náà wá yakobo ká ní mo ṣe kò gbè mí ọwọ́ ajẹ́ bẹ́ẹ̀ ní kúkú má ṣe é mọ̀. kọ́bìlì ìsànà bílí hùsìnà wàlá. tásàfàn yà sọ̀hí ń ṣe tásàfàn. tásàfàn yà sọ̀hí ń ṣe tásàfàn. má hùwà tó jẹ́ pé ẹni tó bá hùwà yìí àfà yóò mọ̀ wá jẹ̀ka pé tálá ní ṣe tí mo ṣe fún yìí. kàbámọ̀. yóò máa jẹ̀ka àbámọ̀ pé mo mọ̀ hànra mi lè mọ bí tí n ti ń rọ́nà mo sì gbé gbábẹ́ bẹ́ẹ̀ bá fọ̀nà hàn ẹlòmíì pé tọ́ mi tẹ́mi náà ń gbà ní yóò bá tiẹ̀ jẹ́ mbẹ́. ìnàmọ́lì ìsánù gárísùn sábìtún. abánikọ́ rí i pé ìsánì máa ṣe dáadáa gárísùn igi kan ni èso kan ni sábìtún
tí àfà tí máa jòkó pínra tẹ́sẹ̀ rẹ̀ múlẹ̀ tẹ́ka rẹ̀ múlẹ̀ dáadáa. Fagirisili ihsana yati kathamar. Fagirisili ihsana yati kathamar. àfà ni ní mo fi ṣàlàyé tí mo fi wégi fún ọ ni pé igi tí kálukú bá gbìn èso rẹ̀ náà ni ó so bọ́ ọ bá gbin aburú èso aburú náà lọ́ọ́ kà ń bẹ́ẹ̀ èyí gbin àlùbọ́sà kọ́ ẹ̀fọ́ Abdul Jabari ọba ẹ̀sán ìmọ̀ ìsá alábòsí ẹ̀dá kì í gbẹ̀bí ìfẹ́ ní tó lárí kì í gbárí ìfẹ́ ní tó lẹ́bi èyí gbà lóhùn bọ́sà kó ẹ̀fọ́ ohun àbágbìn ní ohun gbọ́dọ̀ la. Ohun àbágbìn ní ohun gbọ́dọ̀ la. Ohun àbágbìn ní ohun gbọ́dọ̀ la. iná yẹn bá gbìn iná ni ọ̀ka. Kam janal muhsinu min khairi duna. ẹni tó ṣe dáadáa àfà látara dáadáa tó ṣe yìí ọwọ́ aró orí ayé ẹ wo orú adaran tí wọ́n ní kó jí nǹkan ọ̀gá rẹ̀ tà lẹ́yìn tọ́wá ní n ò tó bẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàgbákò níwájú ọlọ́run gbogbo ẹran yìí wá di tiẹ̀ òun náà ọlọ́run tó tún ku ẹ̀rún kú lọ́rùn rẹ̀ ó tó dọ̀mọ́ lọ́wọ́. Janal muhsinu min khairi duna hakadha al-ukhra thawabu mudakhar. ẹlòmíì yóò fún ọ lọ́wọ́ kan yóò fi di ọ́ aníbà lọ ra àkàbà yìí wa tọba wa dé sẹ́ńjì yìí tó kù ní ó ti mọ̀ dáadáa o yóò ní ó sì rò pé iye tí mo ń ta náà mo gbé fún ọ ní mo gba sẹ́ńjì wá fún yín ẹlòmíì àpètò máa mú un lọ nìkan wá kọ́ ọdẹ ni àmánà lọ́dọ̀ rẹ̀ nu oore tó mọ̀ jẹ lọ́wọ́ wà tara rẹ̀. Kam janal muhsinu min khairi duna hakadha al-ukhra thawabu mudakhar. Hakadha al-ukhra thawabu mudakhar. àfààní hakadha al-ukhra ẹ̀san táyé tó wá rí dáadáa tó rí gbà láyé lérí dáadáa tó ṣe yìí kọ̀ wá dítàrí kí á mọ̀ lọ́wọ́ wọn ti tún tọ́jú yìí náà lẹ̀ fún ọ. Laysa kal ihsani fi jalbil qulub. àfáà ní gbogbo ẹni tí ń bá ń wá tí jẹ́ mo fẹ́ káwọn ayé ọgbà tèmi káwọn èèyàn fẹ́ràn mi irinṣẹ́ kan tó lè lò tí ò sí irinṣẹ́ tó mú tó yàtọ̀. Laysa kal ihsani fi jalbil qulub kila hadha fi jamilati durar. dákun ọ̀nà tó lè gbà gbogbo àwọn bóyá ọmọ ni sí òbí rẹ̀ àwọn òbí mi ò fẹ́ràn mi àwọn náà wúyẹ́ra rẹ̀ wo àbíyàwó ọkọ mi ò gbà tèmi kí ni wọ́n náà ń ṣe fún ọba ṣe dáadáa débi tó ṣe é dé la hawla wala quwwata illa billah wọ́n náà rí ibi tọ́rọ̀ rẹ̀ ó padà já sí ìkànnù àwọn ẹrú sìn Ọlọ́run kan ibtalahu Allahu bi imratin la'ana kí ni mo wí ibtalahu Allahu bí imratin la'ana ńgbà tọ́lọ̀ wọn ṣàdánwò fẹ́rù Ọlọ́run yìí omi elépè ńlọ́lọ́run fi ṣàdánwò fún yóò ṣẹ́ tàárọ̀ yóò ṣẹ́ tọ̀sán yóò ṣẹ́ talẹ́ ẹ̀rù Ọlọ́run yìí ń wá ń farada ọwọ́ adijọ́ kan tíyàwó yìí ṣépè tó pọ̀ àfàmì kọ́mọ̀dùdì pé kí náà yẹ ni Ọlọ́run wá ṣe ọwọ́ alọ́bi tí àwọn ibi téèyàn ti ra gbogbo nǹkan jíjẹ tó dáa àwọn nǹkan tó múmu tó dáa ọwọ́ ara wa ọwọ́ àpọ̀jù tí ra wálé tẹ́lẹ̀ lọ ọwọ́ agbedele èwo ni ẹfẹ́ ṣe náwó ni ìyàwó tuntun fẹ́ bẹ̀rẹ̀ nu ẹfẹ́ ṣe náwó ni ṣe náwó wọn náà mọ̀ ra wá fún adúrú kí ní yèmí lẹ́ ra wá fún adúrú bí mo ti ṣépèlé yín tó láàárọ̀ yìí àti lọ́sàn-án yìí ó ní bẹ́ẹ̀ ni ó ní mo rí i pé ìsọwọ́tọ̀ fi ṣépè tò ní ọlágbára púpọ̀ yóò ti rẹ̀ ọ́ wọn wá fẹ́ wá àwọn gọ́ọ̀rí mo tó ra àwọn oògùn kan síbẹ̀ tó fi tàtàrà rí ó fi sí dáadáa dọ́ọ̀bà tún ṣépè tọ́lá kọ́ lé lálàáfíà tó fi ṣe láìla èmi pẹ̀lú rẹ̀ ń jalè ṣe bí àfáà mi kọ́mọ́dù bí ọ̀dáhùn laysa kal ihsani fi jalbil qulub kila hadha fi jamilati durar kila hadha fi jamilati durar. ẹ wá pé mo lọ́jà sí níyàwó bá gba ogbà kínní yìí ní bá ń ṣe mọ̀ pé irú èèyàn wo ni a ní ẹ gbọ́ níbi mo ṣe kínní yìí dé yìí bí n bá tiẹ̀ tijú ẹni tí ń hàn lé mọ̀ yìí ó yẹ kí n tijú Ọlọ́run látòní lọ ntúnṣe pẹ̀lú ọkọ mi mọ́ lónà bá dẹni ire. laysa kal ihsani fi jalbil qulub kila hadha fi jamilati durar kila hadha fi jamilati durar. ẹ wo èpè wọn ṣẹlẹ̀ òun wá ṣe kí ni ọwọ́ ara àwọn nǹkan tó dáa ọwọ́ ara wa
látara bẹ́ẹ̀ elépè náà wá di ẹni tí ń padà wọ́n ṣàdúrà fún bí mùmínì òdodo bí ti ṣe nìyí àmọ́ kí wọ́n máa wá rí lára rẹ pé ẹlòmíì tó bá wo ìwà tí mùsùlùmí mi hù sí yóò sì héètì gbogbo mùsùlùmí tí máa ń pàdé yóò rò pé bákan náà gbogbo wa ni ẹ dákun ìsìláàmù kọ́ là ń ṣe yìí o bálabàlà là ń ṣe o kátàkátà là ń ṣe o ẹ jẹ́ ká tún àárín yìí ẹ jẹ́ ká tún ṣe dáadáa ká ṣe dáadáa ìsìláàmù kò kóyan rẹ̀ kéré rárá ẹ̀rí nínú ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ tá a sọ ó ní a sọ nínú ìrìn tá a rìn ó ní a sọ bàbá wọnú àyà mi ọlọ́ni wàkúlẹ̀ ìbádí yakulu lẹ́dí àṣánù gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ nú àwọn ẹrúsìn mi ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ni kó sọ o nínú àyà mi wàkúlù linnasi husna ọ̀rọ̀ rẹ̀ ni ẹ máa sọ fún yàn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billah wal yawmil akhir falyakul khayran aw liyasmut hadisi ẹ bá wọnú sahih bukhari ẹ rí bẹ́ẹ̀ wọnú sahih muslim ẹ bá pàdé ńbẹ̀ anabi ní gbogbo ẹni ó bá nígbàgbọ́ dáadáa tó gbọ́ lóhùn gbọ́ tó sì gbọ́jọ́ gbẹ̀ndàlì kìámọ̀ gbọ́ tọ́mọ̀ pa pàdé ọlọ́njọ́ kan bí ó bá sọ̀rọ̀ kọ́ wọ́n ọ̀rọ̀ rẹ̀ ni kò sọ o bọ́ bá mọ̀ gbọ́ ọlọ́rọ̀ rẹ̀ tó sọ dákẹ́ mọ́ wí nǹkankan ẹ̀rí. wa iza huyitum bitahiyatin fahayyu bi ahsani minha aw rudduha inna allaha kana ala kulli shay'in hasiba. inna allaha kana ala kulli shay'in hasiba. kálẹ̀ mọ̀ pé ọlọ́run pàtàkì kìíní yìí ọlọ́run ní. وإذا حييتم بتحية tí wọ́n bá ní assalamu alaik lápèjúwe ọlọ́run ní fahayyu bi ahsana minha. èyí gbólóhùn tó dáa jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé ibi tó ń gbé edé tó dáa dúró ní ẹ̀yẹn wa kọjá bẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ni bá wa kí tẹ́ dáhùn wa alayka salam ẹ̀yẹn wa tún fi wa rahmatullahi wa barakatuhu. wa idha huyitum bitahiyatin. kódà àwọn tá à ń ṣe wá sí yìí ọlọ́run tó kì wá ń lọ ọlọ́run ní ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana. ud'u ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana. Allah ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa pèpè sójú ọ̀nà tọ́lọ́run ó ṣe jẹ́ pé ọba ṣe yìí ọ̀wọ́ náà bọ́ ṣe tọ̀hún ọ̀wọ́ ní wọ́n wàá rẹ̀ jẹ́ náà ròyìn ọ̀rí dáadáa kan tó tọ́ àwọn èèyàn sí ọ̀nà rẹ̀ ọ̀rí sọ́njọ́ kan. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá fẹ́ pé èèyàn sójú ọ̀nà tọ́lọ́run o bil hikma òye ní kẹ́ ẹ lò ọgbọ́n ní kẹ́ ẹ lò. wal mau'izatil hasana. wá àṣìtọ́ dáa ẹni ẹ bá ti ní ọ̀wọ́ náà òun ti mọ̀ pẹ́ ní iná lòun kọ́lá àwọn òbí ẹlòmíì pé ní mo ṣe yìí tọ́lọ́run lè fẹ́rí jìn ọlọ́run ò lè fẹ́rí jìn ọ́ tá ń bọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ pẹ̀lú ọlọ́run lẹ́ńjọ́ ń ṣe ìjọba ni. Allahu akbar. ọlọ́run kò sí tọ́lọ́run ò lè fẹ́rí jìn yàn lárákùnrin kan tọ́lọ̀ ọba ìrú ọlọ́run kan pé òun ti pààyàn 99 o ìjọlọ́run lè fẹ́rí jìn ń bó ọ ti kọjá ààyè ọ lè ráforí jìn ọlọ́run náà bọ́n ọba lè ráforí jìn mọ́ kó wọn kúkú pa ọ náà kó wọn ọmọ bá sẹ́ lọ ọdọgọ́rùn-ún ó tó pa òun náà ó yìí tó rìn sáà ó tó pàdé ẹlòmí ǹjẹ́ mo ti pa èèyàn 100 ǹjẹ́ mo lè ráfi ìjọ ni inna Allaha yaghfiru dhunuba jami'a lópin ìgbà tẹ́dọ̀ ọ̀bá tí kú àyàforíjìn sílẹ̀ ọlọ́kọ̀ lè ráforíjìn ni ọ̀dà bọ́bá jẹ́ bẹ́ẹ̀ ó sì farakùnrin nílẹ̀ sẹ́mọ̀ pé hikima lè ń tọ̀hún fi sọ̀rọ̀ ẹni tí bí òun fẹ́ ṣe wá sí gígan ẹ̀mí rẹ̀ ṣe kí ni o ẹ̀mí rẹ̀ bá lọ ara ẹ̀kọ́ nù ni ẹ̀rí àwọn àfáà wa ní al-ihsan kalimiski dáadáa ń wò ní gẹ́gẹ́ bí tùràrí alimisiki ni tùràrí alimisiki yànfàwò hamili gbogbo ẹni tó mú lọ́wọ́ tó bá fọwọ́ kàn báyìí òórùn rẹ̀ yóò máa gbọ́ yóò máa dùn máa wà báyìí ẹni tí ń ta òun náà òórùn rẹ̀ yóò máa fẹ́ sí ilá wà mùsítàríhì ẹni tó rà ó náà ṣe kí ni ó náà máa gbóòórùn rẹ̀ ẹ̀rí fún di eléyìí ká máa ṣe dáadáa ìmọ̀ tàn ká ni àwọn ayé ọgbà tiẹ̀ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ọ̀tá rẹ̀ gan padà wá di ọ̀rẹ́ rẹ̀ ká wá fi gbogbo eléyìí ńlẹ̀ falmuhsinun hum ahibba'illah àwọn tẹ́ jẹ́ ní ire lérí ilẹ̀ tọ́lọ́run sì nífẹ̀ẹ́ sí jù gbogbo àwọn tí wọ́n máa ṣe dáadáa yìí ni Allahumma ja'alna minal mahbubin ọlọ́run kàwá náà kúnnú wọn afáàmì Kamaruddin ọwọ́ bá mi kẹ́ sí orin tí mo kọ fún ọ tó pọ̀ díẹ̀ ni ẹ̀rí
ashir bi ma'rufin fa innaka rahilun. ashir bi ma'rufin fa innaka rahilun. watruk quluban nasi nahwaka safiya. watruk quluban nasi nahwaka safiya. afari wadhkur min al-ihsani kulla saghiratin. واذكر من الإحسان كل صغيرة فالله لا يخفى عليه لخافية. فالله لا يخفى عليه لخافية. àfààní ashir bi ma'rufin. ashir bi ma'rufin gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fún ọ fi ṣe dáadáa. fa innaka rahilun. ọ padà filẹ̀ njọ́ kan ọ kú mbẹ̀lẹ̀ kan. watruk quluban nasi nahwaka safiya. gbogbo ẹni tí ń bá wa ń gbọ́rọ̀ rẹ abẹ́ni ọ bá wà pẹ̀lú rẹ jẹ́ kí wọ́n máa rí ipò ọdún súnmọ́ ẹni rẹ ni ọ. wazukur minal ihsani. máa adakun gbogbo ràn dáadáa má kékan kéré. kulla saghiratin. ẹnu wọn bá ń tí wọn náà bá ní fi ṣe dáadáa. fallahu la yakhfa alayhi likhafiya. torí pé bí nǹkan tí wọ́n lè kéré mọ́ ní dáadáa wa man ya'mal mithqala dharratin khayran yarahu wa man ya'mal mithqala dharratin sharran yarahu. méjèèjì náà ni bó ti wọ́n lè kéré mọ́ ní àkọ́pamọ́ fọlọ́hún àfáwa ní la mansiba yabqa wala ratabun huna. la mansiba yabqa wala ratabun huna. atẹ́gùn tí ń bẹ lọ́dọ̀ rẹ lónìí ipò tó wà lónìí ibẹ̀ kí ọ máa lọ o. la mansiba yabqa. àhásín dáadáa ni ó tètè fi ṣe. fazikiruka bíní mahasini káfíyà. kọ́dà bí ọba sí lọ́wọ́ rẹ mọ́ káwọn èèyàn máa gbé kéésì ìṣèyàn bẹ́ẹ̀ ẹni rẹ ní yìí náà tó. bí hatrika. kọ́dà bọ́ ọba kọ̀ọ̀kan ẹlòmíà gbé báyìí rọ àwọn ọba tiẹ̀ jẹ́ ní bàṣẹ́ jẹ́. bọ́ba fẹ́ má bàṣẹ́ jẹ́ fún yàn wáṣẹ́ fún yàn ni. rọ́báwùlà ṣe àlùsáwẹ̀lẹ̀ àfíà. kó sì dọ́dà tó káwọn èèyàn ó súnmọ́ kí wọ́n sì tara rẹ̀ lálàáfíà kí wọ́n gbádùn. bẹ́ẹ̀ bá wọkọ̀ pẹ̀lú ẹlòmíì ní bùsọ̀ kan sí bùsọ̀ kejì kẹ́ ẹ tó sọ̀kalẹ̀ yóò sì kó nira bá yín. kó mọ́ọ̀sì náà ń bẹ̀rẹ̀ hubi hata ataritawi. láṣẹ àyàdìlù lázàtàlì ihsan. láṣẹ àyàdìlù lázàtàlì ihsan. ẹ dákun aago náà ń dérí ẹ lọ ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam gbogbo ẹni tó bá súnmọ́ wa ẹ jẹ́ wọn rápẹ̀rẹ̀ Islam lára wa kí wọ́n mọ̀ pé ìsìláàmù ńlọ́kọ̀ọ̀yàn ní gbogbo ìran dáadáa téèyàn máa ṣe níta ń pè ní ìsánì yìí ká ṣe dáadáa yìí ó ní àwọn ìǹfààní inú ìǹfààní rẹ̀ ó ní pé èèyàn máa rí ike ọlọ́run ó ẹ̀ gbọ́ mi yé inna rahmatallahi qaribun minal muhsinin muhibbatullah ìjẹ́kọ́lọ̀ ń nífẹ̀ẹ́ yàn àwọn èèyàn ó sì máa nífẹ̀ẹ́ yàn lẹ́yìn náà ẹ̀san wa ń bẹ tọ́lọ́run tó tọ́jú kalẹ̀ ẹ̀san tayé ń bẹ ń bẹ tàlìkíyàmọ̀ ń bẹ ń bẹ àtẹ̀yìn àtàwa náà ọlọ́njẹ́ a lè ṣe torí pé kò rọrùn o ṣàìtọ́nù kò ní fẹ́ ká ṣe o àmọ́ bá ọba gbìyànjú tó ọba lè ṣe la ilaha illallah ọ rí i pé ntọ́ ṣe yìí ọ̀pàdánù rẹ̀ làfáàfin ni kò sí n tó dùn tó ẹ̀san kéèyàn ó ṣe dáadáa ó wá ní la shay'a ya'dilu ladhatal ihsan adùn ká ṣe dáadáa ẹlòmíì kò sí nǹkan lọ́wọ́ rẹ̀ mọ́ bóyá ọmọ kan ti ń lọ léèwé tí òrówó léèwé san tó á ràn án lọ́wọ́ àfà oní ó sì gbé dìde padà a ní mo rántí níjọ́ mo fẹ́ sanwó ìdánwò níjọ́ náà lọ́hùn ẹ kàn rí mi tí ń sunkún lọ ní ẹ̀yin lẹ ràn mí lọ́wọ́ ìmọ̀ máa ọjọ́ náà ti pẹ́ àfà ẹ̀san kínní wọn wà á dé yóò wá kọjá ní tó ń fi ẹ̀san jọ́ náà lọ́hùn ní tó ń ná jọ́ náà lọ́hùn bí dáadáa bí tí ní ẹ̀san wájú ọlọ́hùn òun lélẹ́ yìí ẹ̀rí wasanazidul muhsinin ọlọ́run ní àlìjánà ń bẹ bàbá tó wà wọnú àlìjánà táwọn tẹ́ bá tún ṣe dáadáa yìí á tó sàlékún àwọn nǹkan rí fún wọn. muhsinan bilhubi hatta tartawi la shay'a ya'dilu lazzatal ihsani. ẹ dákun àgọ́ náà ti dérí ẹ̀ àtẹ̀yìn àtàwa náà àbọ̀rọ̀ lásọ fọmọlúwàbí tọ́ba dénú rẹ̀ yóò dòdìdì dìgbà míì táàtún máa padà máa rí níbi tá a fi kọ́ yìí ọlọ́mọdé wọn tí ìfẹ́ lómi sí wa bó bá gbé tí ọ̀tún wa wọlé ọlọ́mọdé ọgbà tó sì jáde subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wassalamu alaykum
wa rahmatullahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh.